lókù tó máa fún ẹ because òbò tó ti bó tó ti peel ẹ má jà gbàgbé pé sperm ó contain potassium ó contain calcium ó contain fructose ó contain oríṣiríṣi component tó bá wá tírú component yẹn bá jáde sí ara tó ti peel ẹ jọ̀ọ́ ṣé kò ní wà peppery ṣé kò ní ta irú obìnrin yẹn so ẹ máa fi ọkàn sí okó tẹ̀ ń dó ìwọ tó wà lórí okó tó lọ ń sọ̀rọ̀ ta ni ó wọlé governor ta ni ó wọlé president owó tẹ̀ wá promise mi kọ́ ó fọkàn sókó yẹn mà so tóbìnrin mi bá wà absent minded kò lè gbádùn okó as a result of that ó máa mú kó má fẹ́ràn okó ni ó dẹ̀ máa sá fún okó torí kò ní lè enjoy ẹ̀ wọ́n tó wà lórí okó tó lọ ń sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ dá mẹ́wàá sọ̀rọ̀ onídùúró sọ̀rọ̀ orin tí ó kàn ọ́ that means the man is even conscious, the man is careful of the fact that he wants the mind of the woman to be with him. òun dẹ̀ ti mọ̀ wípé dryness tóun experience yìí ọkàn rẹ̀ ò sí pẹ̀lú òun ni èèyàn tó sì wà ní age of 30 even 40 gan as obìnrin ò ní láti máa complain pé òun dry tó o bá ń dry as obìnrin fi ọkàn sí okó tó ń do tọkàn ẹ bá wà ń bẹ̀ kò sí bó ṣe máa dry then anger ń gbà mí àbí depression àbí lack of happiness ṣe mọ̀ pé àwọn hormones yìí they are happiness and feel good hormone so tínú ò bá dùn tínú bá ń bíyàn nígbà míì ó lè mú ìbínú wá ó sì lè mú kí obìnrin máa sá fún okó because okó tó enjoy kò sí bó ṣe ní máa sá fún nígbà táwa kékeré tán bá ní ẹ mọ́ bọ ẹ wá jẹ́ gbá o gbogbo ẹ̀yin tí ẹ̀gbá máàkì tó yẹ gbà gbogbo owó máa sá ni because ẹ̀gbá máa ń dùnyàn nǹkan tó ń dùnyàn lèèyàn ń sá fún bẹ̀ tán bá ní ẹ mọ́ bọ o ẹ wá gbóúnjẹ o gbogbo yẹn kábọ́ wá gbogbo owó sá lọ ọbẹ̀ because oúnjẹ yẹn máa dùn mọ́ wa lẹ́nu so nǹkan tó bá dùn mọ́ yàn kò sí béèyàn ṣe máa sá fún so ìwọ tó ń sá fún okó ò gbádùn okó ni ṣóyè wà bẹ́ẹ̀ yẹn so wọ́n ní gbogbo ìbínú gbogbo àwọn áńgà yẹn kóbìnrin pátì because ó kún ara nǹkan tí mo mú kí obìnrin sáfókó then wọ́n tún ní foreplay ṣe rí foreplay yìí àwọn tí wọ́n wà guilty of it àwọn artisan ni àwọn oníṣẹ́ ọwọ́ yẹn ṣẹ̀dẹ̀ mọ̀ pa ti sọ pé àwọn tó máa ń ṣiṣẹ́ ọwọ́ yẹn oko wọn máa ń strong because ẹni tí ò bá fit kò lè ṣiṣẹ́ wọn ẹ lè fi wọ́n wé àwọn tí wọ́n ń de tie tí wọ́n wọ suit tí wọ́n ń jókòó látàárọ̀ dálẹ́ even bó ṣe jẹ́ pé oko wọn ó ní kìmí tó wọ́n fail nínú foreplay tí ò bá ti sí foreplay obìnrin ò lè like oko ẹ̀ ìwọ tó ń dó obìnrin tó kàn déédéé kì í mọ́lẹ̀ bóyá iṣẹ́ tó ń ṣe iṣẹ́ agbára ni gbogbo àtẹ́lẹwọ́ ẹ̀ gan gẹ́gẹ́ bí ọkùnrin gbogbo ẹ̀ ló máa le kókókó àwọn tí wọ́n tó máa ń ṣe foreplay dáadáa àwọn alákọ̀wé ni àwọn ọmọ mọ́mì tó máa ń de tie tó máa ń hands yẹn oko wọn lè mọ́ fi bẹ́ẹ̀ gbádùn torí indomie àti ẹyin àti tíì ni wọ́n máa ń mu wọ́n dẹ̀ máa ń jẹ meat pie wọ́n máa ń jẹ ṣúgà oko wọn lè mọ́ fi bẹ́ẹ̀ ṣeré bí ẹni dá dúró déédéé tààrà bí àwọn máa ń ṣe foreplay ṣe ráwọn àti sáà yẹn wọ́n fẹ́ wo fulẹ̀ according to this research so ẹ̀yin tẹ́ bá wà ń bí tẹ́ bá jẹ́ oníṣẹ́ ọwọ́ ẹ máa fi foreplay kọ́ra ẹ máa ṣe foreplay obìnrin tẹ́ ti ṣe foreplay tẹ́ ti tẹ ara ẹ̀ tẹ́ ti finger ṣe all kinds of things pẹ̀lú ẹ̀ ara ẹ̀ ti máa wet láti receive yín gan bẹ̀ ìwọ tó ṣe foreplay bóyá ṣe carpenter ló ń ṣe àbí ṣe bricklayer àbí ṣe mechanic àbí ṣe engineer àbí driver ẹ mọ̀ wípé aṣọ páwọn yẹn gan-an máa ń lóko gidi lọ́wọ́ torí iṣẹ́ gidi tí wọ́n ń ṣe iṣẹ́ agbára ni even as much as boko yín ṣe mọ́ ní kìmí tó lẹ́yìn àti sáà yẹn wọ́n lẹ́ẹ̀ mọ́ foreplay ṣe so àwọn obìnrin yóò mọ̀ sá fún oko yín ni nítorí wípé kí ni you tẹ́ ẹ̀ bá ti ṣe foreplay ara ọkùnrin yàtọ̀ sí ara obìnrin when it comes to sex nature ọkùnrin is always spontaneous always ready ní ọkùnrin àmọ́ obìnrin is responsive obìnrin máa ń respond ni kí ni obìnrin fẹ́ respond sí nígbà tó touch ẹ̀ o ò ṣe foreplay pẹ̀lú ẹ̀ o ò ṣe kissing àbí kí ẹ̀rẹ́sìn àbí anything o kàn déédéé jump dé o dẹ̀ fẹ́ gbókó sí lára kò sí bí irú obìnrin yẹn ṣe máa like oko because pain ló máa fún so foreplay náà máa mú kí obìnrin ṣe kí ni kó sá fún oko then wọ́n tún sọ wípé big size dick àwọn ọkùnrin tí wọ́n máa ń ní oko ńlá tí oko bá tóbi miss Badmus you're welcome ma tí oko bá tóbi kò sí tí ọkùnrin yẹn ò bá ti lè mọ oko ńlá lò problem ló máa jẹ́ fóbìnrin tó bá yá irú ọkùnrin yẹn gan
àwọn obìnrin yóò mọ̀ sá fún un. Báwo la ṣe mẹni tó ní okó ńlá? Ìwọ ọkùnrin tí okó rẹ bá le tó bá ti wọ 7.58 tètè mọ̀ pé you are on the big side. Tó o bá dẹ̀ ti jẹ́ pé irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni ẹ́, according to studies okó tó bá ti wọ 7.58 ní length, circumference ẹ̀ náà ti ń wọ bí 6.5. The girth, girth, that is circumference. That pé circumference, the thickness, ó ti ń lọ bí 6.5, 6. Okó yẹn tóbi. So kò sí bí irú okó yẹn ò ṣe ní dẹ́rù bà obìnrin. So as pé ìwọ tó lókó ńlá tó bá wà gentle pẹ̀lú obìnrin, kò sí bí obìnrin yẹn bí ò ṣe ní máa ní pain, kò ní like okó rẹ̀. So it's not all about okó ńlá, it's all about knowing how to use it. Ìwọ tó bá mọ̀ pé okó ẹ ti above 7, o ò nídìí kó run gbogbo length 7 yẹn sí ara obìnrin. If not, wàá shift womb ẹ̀. Adé orí okó onìkan ló kọ́kọ́ nídìí. Ìwọ tó jẹ́ pé o ṣe gbéyàwó, ìyàwó ẹ naive, bóyá kò tiẹ̀ bímọ rí àbí bóyá kò tiẹ̀ mọkùnrin, tó kó ẹ dẹ̀ jẹ́ 8 inches. Tó o bá take care easy pẹ̀lú obìnrin yẹn, kò ní fẹ́ràn okó tí Jésù ó fi padà dé. Torí wípé ẹ má jà gbàgbé pa sọ̀rọ̀ nípa previous experience tí obìnrin bá ní at the first time, ìlú máa determine attitude ẹ̀ towards sex throughout her life. Studies fi hàn pé position àbí style tán bá fi disfẹ́jì obìnrin, tán fi disflower obìnrin, òun lobìnrin máa fẹ́ràn jù. Tó bá jẹ́ pé missionary style ó ní position tó fi wà disflower, ó máa like missionary style throughout ni, because the first experience tó ní, that was the style tán ṣe fún. Tó bá wá jẹ́ wípé the first experience yẹn wá jẹ́ brutal experience, may we not be unfortunate, attitude yẹn náà ló máa ní towards ìbálòpọ̀. Àfi tó lóun bá ràn lọ́wọ́ tó bá rí ọkùnrin tó fẹ́, tó wá tó care fún, tó wà caring. Bẹ́ẹ̀ ìwọ tí obìnrin rẹ jẹ́ èèyàn tó wà naive, bóyá virgin ni, tí wọ́n wá jẹ́ okó ẹ̀ jẹ́ 7.58 inches, tó tún wà careful, kò sí bírú obìnrin yẹn ò ṣe ní máa sá fókó. Gbogbo ìyàwó mi ò like okó, kò like sex, ẹ bá ti fẹ́ fọwọ́ kan yóò mọ complain. Àìgbádùn okó ni. Nǹkan téèyàn bá jẹ tó bá dùn mọ́ èèyàn, wọn ní sẹ́ẹ̀ mọ́ ọbẹ̀ èèyàn kéèyàn tó wá jẹ. So okó ńlá ó wà lára nǹkan tí wọ́n mú kí obìnrin ó sá fókó. Mo ka headline kan recently tán ní woman kan ó lọ sí kóòtù pé kán wá separate òun àtọkọ òun o nítorí okó ẹ̀ tóbi. Orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́, kò sí bókó ṣe tóbi láyé yìí, orí okó ò lè torí ọmọ. Tí vagina bá lè expand, tí òbò bá lè expand kí odidi ọmọ jáde ń bẹ̀, báwo lokó ṣe wá fẹ́ tóbi tó? Ṣé ẹ̀yin ti rí okó tó tó ọmọ rí ni? So fún Ọlọ́run láti dá okó ńlá fún ọkùnrin, Ọlọ́run ti mọ̀ pé òbò ó máa lè accommodate ẹ̀ náà ni. So ìwọ ọkùnrin tó bá ti ní okó ńlá, tètè mọ̀, tó o bá mọ̀ tẹ́lẹ̀ tètè mọ̀ nísìn pé okó rẹ tóbi. Tó bá ní okó 7.58 inches, láti lè ran obìnrin rẹ lọ́wọ́, you have to be gentle. Irrespective of the age, you can get lubricant. A mọ̀ pé lubricant àwọn arúgbó ló wà fún, ṣùgbọ́n in this situation, because you have a big penis, bóyá these days we'll go and study and read about báwo náà ṣe ń dókó ńlá, we'll come and enlighten ourselves. Because ẹni tó bá jẹ́ onígbàgbọ́ tí ò fẹ́ kóbìnrin, tí ò fẹ́ wòta, tó dẹ̀ lókó ńlá, tí okó ńlá yẹn dẹ̀ ń fa pain fún ìyàwó rẹ̀, báwo ni ò ṣe ní mọ̀ ní problem nínú ilé? So okó ńlá ó wà lára tí máa ń mú kí obìnrin mọ̀ fẹ́ràn okó tí ọkùnrin tó lókó ńlá yẹn ò bá mọ̀ lò. Dẹ̀ ìwọ tó jẹ́ obìnrin náà, tá bá ti bẹ̀rẹ̀ sí sọ àwọn solution, a máa expatiate mọ́ pé tó bá ti bá rẹ lọ́dọ̀ ọkùnrin tó ní okó ńlá, wàá gbà fọ́lọ́run ni, wàá rí rẹ bí porn star. Ó kúkú ti fẹ́, ó ti sanwó orí rẹ, o ò lè lóò fẹ́ mọ́. Bí irú ìtàn ló ní kán lọ pín, kán lọ separate àwọn òtòrókò ẹ̀ tóbi yẹn, orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́. O mọ̀ bóyá bá tún fẹ́ lọ́kọ míì náà, bóyá kó tọkọ míì ló tóbi jù tàlá àkọ́kọ́ yẹn lọ. So wàá rí rẹ bí porn star ni. Adé orí okó ló máa kọ́kọ́ lò gẹ́gẹ́ bí ọkùnrin. Tó bá yá wàá increase by 1 inch, o lè apply lubricant kó tún jáde. Tó bá tún yá, you increase by 2 inches. Tó bá tún yá 3 inches. Tó bá ti lè accommodate 3 inches. You have to be, you must not be selfish. You have to be considerate. That is the word I want to use. O gbọ́dọ̀ wà considerate, because òbò tó lè swallow okó 8 inches, o gbọ́dọ̀ jẹ́ òbò tó ẹ́ pọ́kó ti dùn dáadáa. Ó gbọ́dọ̀ jẹ́ òbò probably bóyá ti fi bímọ rí,
bèèyàn tó bá jẹ́ virgin ó lè run oko 8 inches sára virgin lẹ́ẹ̀kan náà ìnira ló máa fà fún irú obìnrin yẹn so kò sí bó kó ṣe tóbi tó téèyàn ò lè dó oko tí ẹni tó ní oko tó gbé oko yẹn sára tó bá wà considerate ṣóyé wa because ìwà obìnrin tó ò bá ríra rẹ bí pọ́nstà gẹ́gẹ́ bí ẹni tó ti sanwó orí ẹ̀ tó sì gbúdọ̀ dó oko yẹn tó wá ń ti ọkùnrin yẹn dànù tó bá bọ́ síta àwọn tán lè accommodate oko orú èèyàn yẹn àwọn akúnnakúnnà àwọn tó jẹ́ pé wọ́n ti go haywire ni tó bá lọ bọ́ sọ́wọ́ orú wọn yẹn wọn ò ní fi kalẹ̀ fún ẹ mọ́ jọ́ta ló lùsì may we not be a loser so as obìnrin wàá lọ ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó bá ti mọ̀ pé ọkọ is tending towards the size of 7.58 inches you learn how to get used to it. There is this thing we call adaptation power. Obìnrin máa adapt ni tó bá ní kò sí náà kò sómi o kò sí níta fi dáná o àwọn obìnrin ò wá bí wọ́n láwárí lóbìnrin wá nǹkan ọbẹ̀ obìnrin before you know it bí ṣe kó lọ nú garden kan kó lọ já ewúro kó já gbúre kó já ẹ̀fọ́ before you know ẹ kàn sáré pé ọbẹ̀ délẹ̀ náà ni the woman will adapt kódà kọ́ ní pé àwọn all these basic amenities yìí before you know it ẹ̀rọ àwọn obìnrin wọ́n ti wá bí omi kan tá àṣàtì ẹ̀rọ omi lò by all means just for them to adapt n tán pè ní pé obìnrin nìyẹn so tá a bá lè adapt mọ́ gbogbo orú àwọn nǹkan yẹn kí lè tó ní lè adapt sí oko tí ọkọ rẹ ní nígbà tí ìṣe wípé ẹ̀ ń jíra yín dóni tó jẹ́ wípé ẹ ti lẹ́tọ̀ọ́ síra yín so èèyàn lóko ńlá ìyẹn ò ní kóbìnrin wá hate oko torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọ pé àwọn ò like oko yìí wọ́n láwọn oko àwọn tóbi oko tí tóbi ẹ̀bùn ni ìmí gan máa ń wà hereditary àwọn míì family wọn oko wọn máa ń tóbi ń bẹ ṣóyé wa so lílo oko oníkókó oko so big size oko yìí ó wà lára nǹkan tí máa ń mú kí obìnrin míì sá fún oko ìyẹn ò dẹ̀ sí nínú excuse you will learn how to adapt tọkọ ẹ bá lówó wàá adapt money before you know it ìwọ náà máa fine wàá máa lo gold you understand tó bá di pé ọkọ ẹ bá di bóyá bí governor you become the first lady before you know it you adapt to the lifestyle of first lady tọkọ ẹ bá di president you become the first lady of the country wàá bẹ̀rẹ̀ sí gbégbé ayé first lady wàá adapt so gbogbo lifestyle ọkùnrin tó bó ṣe bówó ẹ̀ ṣe ń pọ̀ sí lòun adapt kí lè tó lè adapt pẹ̀lú oko rẹ̀ wàá adapt mọ́ oko ẹ̀ ni because adaptation power obìnrin lọ́lọ́run fún jù we quickly adapt ṣóyé wa so oko ńlá náà ó wà lára tí mo mú kí obìnrin ó sá fún oko especially oko ńlá tí ẹni tó ní ò bá mọ̀ lò yes then law of diminishing return gbogbo nǹkan tí ń bẹ láyé yìí ni law of diminishing return máa ń ṣẹlẹ̀ sí kò sí ni tẹ́ ẹ bá ń jẹ nǹkan kan tó bá yá ó máa sú yín nígbà míì a máa ń sọ yí pé òbó máa ń sú ọkùnrin which is normal ó kàn tètè máa ń sú ọkùnrin ni oko máa ń sú obìnrin náà gbà míì kì í ṣe pọ́kọ́ mi ọmọ wùdó she just feel like she doesn't want to do it she's not just because we are humans even nǹkan téèyàn bá ń ṣe gan kó ṣe pé èèyàn preach ni èèyàn wàásù èèyàn máa ń ṣe evangelism outreach ìgbà míì wọ́n lẹ̀ ẹ jẹ́ á lọ outreach o you just don't feel like going to outreach àfi tọ́lọ́run bá you just pray for God to help you the spirit of God to just elevate your spirit nígbà míì téèyàn bá ń ṣe nǹkan pẹ́pẹ́pẹ́pẹ́ ó máa ń súyàn so obìnrin ò láìkí oko ó lè jẹ́ law of diminishing return ló ṣẹlẹ̀ tó kàn fífíù pé ẹ rí pa àwọn ọmọ kéékèèké àwọn ọmọ teenager kan máa ń sá kójókójó tẹ̀lé ọkùnrin lẹ́yìn wọn á máa sọ fún wọn pé gbogbo ètò ń sá tì yìí tó bá yá yóò sú ọ ó lè sú ní tòótọ́ she's just tired the woman she's in an institution where she cannot graduate because when you are with your husband you will be there till death so irú nǹkan yẹn gan she might just be tired whereby she doesn't understand her body system or maybe she's about to see her period her body system has changed she's not feeling like doing coitus so law of diminishing return gbà mí ó máa ń jẹ́ kí oko sú obìnrin torí ẹlòmíì ẹlòtẹ́tì oko tẹ́tí ọmọ méjì ọmọ mẹ́ta tí ò kàn wá dédé láìkí ẹ̀ mọ́ ó lè jẹ́ pé nature ni tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ you can just try new thing ẹ lè jọ jáde bí maybe you travel home away from home kẹ́kàn lọ ní nice time so that when you come back the love will be ignited again so law of diminishing return náà máa mú kí obìnrin sá fún oko tó tí ń dódódódó kàn lè sú ẹgbàá kàn bẹ̀rẹ̀ sí ní máa sá fún
ṣóyé wa then wọ́n ní purpose náà gbogbo obìnrin tí ń bẹ lọ́dọ̀ ọkùnrin ń ló ní reason tó fi wà lọ́dọ̀ rẹ̀ àwọn obìnrin míì wà tó yẹ pé bóyá ní àkókò díẹ̀ wọ́n ní ìdádúró kọ̀ọ̀kan ibi tí Ọlọ́run ti wá ṣe ọmọ fún wọn bó ṣe bímọ kan bí méjì báyìí wọ́n kàn wá divert gbogbo ìfẹ́ tí wọ́n ní sí ọkọ yẹn tẹ́lẹ̀ wọ́n wá kó sórí ọmọ obìnrin míì bá ti bímọ méjì mẹ́ta fọkùnrin ó ti bìlífù pé òun ò ní ìdí ọkùnrin yẹn mọ́ á wá trash ọkùnrin yẹn off kò wá ní dó ọkùnrin yẹn mọ́ kò ní like okó ẹ̀ mọ́ the same okó tó ti fi bímọ méjì mẹ́ta àwọn ọkùnrin yẹn náà máa ń jealous àwọn náà máa ń fẹ́ feel loved so tá a bá mú ìfẹ́ kúrò lórí ọkùnrin tá a dá sórí àwọn ọmọ àwọn ọkùnrin yẹn yìí fẹ́ bẹ́ẹ̀ so obìnrin míì ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó ti pẹ́ pẹ̀lú ọkọ wọn bẹ́ẹ̀ yẹn wọ́n ti intentionally divert ìfẹ́ sórí ọmọ because purpose tí obìnrin míì fi wà pẹ̀lú ọkùnrin ni pé kí n ṣáà bímọ tí wọ́n bá ti lè bímọ báyìí wọ́n ti gbàgbé ìfẹ́ àkọ́kọ́ nìyẹn so ìyẹn náà máa ń mú kóbìnrin sáfoko pé kí mo tún wá ṣe bí mo ti bímọ. tẹ́ bá wo Alex interview tí mo upload yẹn ó ti pẹ́ tí mo ti ṣe bẹ̀ mo upload ẹ̀ láìpẹ́ yìí ẹ rí wípé the woman that coordinated the program níbi ìbẹ̀rẹ̀ woman yẹn bi mí pé ṣé mo mọ̀ wípé obìnrin ẹlòmíì kan gbàgbọ́ pé ọmọ bíbí ni dídó wà fún pé kí tún láwọn benefit kó tó di pa bẹ̀rẹ̀ program yẹn bẹ́ẹ̀ náà ló ṣe rí obìnrin míì bílífù pé kí n sáà bímọ kémi náà jẹ́ ọlọ́mọ ló láyé ó ti gbàgbé okó tó dó tó fi bí ọmọ yẹn so tó bá bí ẹgbẹẹgbẹ̀rún ọmọ ò gbúdọ̀ torí ẹ̀ wá mọ̀ sá fún okó tó bá ti mọ̀ pé tọ́mọ ẹ bá ti pọ̀ jù ò ní ráyè ọkọ ẹ mọ́ ò ní ráyè okó ẹ mọ́ má bímọ tí ó pọ̀ jù débi pé ò ní lè ráyè tọ́jú okó àbí ọkọ tó fi okó ẹ̀ bí àwọn ọmọ yẹn purpose náà ìmọ̀ ń mú kí obìnrin kó mọ̀ sá fún okó kó wá mọ̀ fa ọmọ mọ́ra ṣóyé wa a ti wá gbàgbé pé okó yẹn lòún dó tí àwọn ọmọ yẹn fi wá sí ayé so purpose tó fi wà pẹ̀lú ọkùnrin ẹ dẹ̀ mọ̀ pé purpose is personal intention is personal àwa kàn sọ ti wá ń bì ní àwọn tí wọ́n mọ̀ yín mú sí abáyé wọ́n mọ̀ yín mú pé ní bá ti bímọ kò sí tọ́kàn mi mọ́ tẹ́lómi ọmọ sọ bẹ́ẹ̀ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ so reason so gbogbo àwọn ọkùnrin tí wọ́n mọ̀ ní ìyàwó mi ò láìkí okó bóyá ó ń wò ta ni kò wò ta gbogbo àwọn reasons yìí ni ẹlòmí ò lè jẹ́ torí ọmọ a ní ṣe bóun ti bímọ ọmọ òun lè ọtí ẹ̀ mọ́ ní ọmọ mi ní gíláàsì mi olórin kan tó máa ń kọ ní Yorùbá side ọmọ ní ọmọ ní gíláàsì táwọn fi ń ríran kò ń ṣọkọ àwọn so irú àwọn mindset yẹn purpose náà wà ń bẹ ẹlòmí ọmọ ló wá dọ́dọ̀ ọkùnrin yẹn kì í rílì ṣe pé ó nífẹ̀ẹ́ láti máa dó ọkùnrin yẹn àbí láti máa fún ní constant sex she only wants children from him then mindset obìnrin àti priority ṣe rí priority yìí àwọn religious people náà wà guilty of it torí mindset yẹn mo fẹ́ combine ẹ̀ mọ́ purpose pé the mindset of some people is let me just do sex and have children and have babies they don't want to have any business to do with the man again it's not as if they love the personality of that man they just want children from him probably because bóyá wọ́n ti marry síbi kan tí ò sọ ọmọ ń bẹ ibi lọ́lọ́run ti wá aṣọ ọmọ àwọn ọmọ yẹn náà máa fẹ́ lójú fẹ́ ní mú àgbàgbé ọkọ so let us take mindset and purpose ká group as one then priority ẹlòmíì ò kàn prioritize okó ẹlòmíì ò rókó as something necessary especially àwọn ẹlẹ́sìn ẹ bá ń sọ̀rọ̀ okó ẹ kó àtòbò báyìí wọ́n ti believe pé spiritual nìyẹn so ẹ máa prioritize okó kí àwọn ọmọ tó dáyé okó lẹ kọ́kọ́ dó so ẹ kó àràmásìkí okó torí ọ̀rọ̀ okó ẹni tó lórí òní fìlà lọ́rọ̀ okó àjogún ẹ̀wù wọn ní òmò iye agbádá ńlá ṣóyé wa so ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí wọ́n sì ń wá ojú rere obìnrin tí wọ́n sì ń wá ojú rere ìyàwó wọn nífẹ̀ẹ́ ìyàwó yẹn ni so ẹ máa prioritize ẹ àwọn ẹlẹ́sìn náà kì í prioritize okó wọn á ní ṣe bí káwọn kàn fi táwọn ti fi bí káwọn bímọ ni ó ju pé kéèyàn ò bímọ lọ nítorí òun ni weapon tó jẹ́ physical weapon tí Ọlọ́run fi ń bond èèyàn méjì pọ̀ so mindset ńgbà míì náà ìmọ̀ ń mú kí obìnrin kó ṣe kíni kó sá fún okó ẹlòmíì rí okó nírí wípé mi ì ní ìdí ẹ̀ lẹ́yìn kí n fi bímọ tó yé wa old age náà máa mú kóbìnrin sá fókó àwọn obìnrin míì bá ti dàgbà tó ti reach menopause àbí perimenopause tó ti ń wọ bí 50 52 55 wọ́n ti wò pé àwọn ti dàgbà unfortunately there is no retirement age for sex kò sí téèyàn ò fi darúgbó
lèèyàn lè mọ dó okó gẹ́gẹ́ bí obìnrin. Old age náà ìmọ̀ mú kí obìnrin sá fún okó. The men's attitude, ọkùnrin mi kò wà friendly. Attitude ọkùnrin mi ò dáa. Tí ọkùnrin mi bá sọ̀rọ̀ sí ìyàwó rẹ̀, àánú ìyàwó yẹn ò mọ̀ ṣe yín. Kò sí bó ṣe sọ̀rọ̀ òdì sí obìnrin tóbìnrin yẹn ò ní máa sá fún okó rẹ̀. Okó rẹ̀ ò ní wúdó because ọ̀rọ̀ ẹnu rẹ̀ ò dáa. So attitude ọkùnrin mi kò wà responsible, kò ní fowó oúnjẹ lẹ̀, kò ní tọ́jú ilé, kò ní ṣèkan. Obìnrin ní òkò bùkátà lé lórí. Kò yẹ kóbìnrin máa ṣe wàhálà ní nature tí Ọlọ́run ṣe dá obìnrin. Obìnrin ò yẹ kó máa ṣe wàhálà. So ìwọ ọkùnrin tó bá ní good attitude, tó ní correct words lẹ́nu, obìnrin ò lè like okó rẹ̀. Àwọn tó ń ṣe short time pẹ̀lú yẹn tó rán náà ò bá ẹ gbé ni. Tó bá bá ẹ gbé tẹ́ẹ̀jọ gbénú ilé, àwọn náà máa tó bá yá àwọn náà máa sáfókó ẹ̀ náà. Torí wà rẹ ọ̀rọ̀ ẹnu rí ọ̀dà ìwọ tó jẹ́ ọkùnrin. Attitude ọkùnrin gbà mí mọ́ mú kóbìnrin sá fún okó. Don't forget, women are emotional beings. Study yìí ti jẹ́ kó yé wa pé psychology obìnrin is so complex. I intentionally concentrated my studies on men's sexuality. Torí tí wọ́n ó wà direct, tóbìnrin ó complex. You don't even know what the woman is thinking about. Woman tó ti bàtà ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu, tó ti sọ̀rọ̀ sí, tó ti bú gbogbo àwọn ancestors ẹ̀, báwo ló ṣe fẹ́ like okó ẹ̀? Báwo ló bo ẹ ṣe fẹ́ lé sí ẹ? Because you are not friendly as a man. So nígbà tá a sọ̀rọ̀ nípa Shekem àti Dina, tá a sì tún sọ̀rọ̀ nípa Amnon àti Tamar, ẹ rí wípé tẹ́ bá relate story méjèèjì yẹn papọ̀, ẹ rí wípé the same scenario náà ló ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí Shekem sọ sí Dina ó jẹ́ kí ọkàn Dina cliff mọ́. Àmọ́ Amnon àti Tamar, ọ̀rọ̀ tí Amnon sọ sí Tamar ó ṣàtà ọkàn Tamar ni, and they both had intercourse. A rí pé Shekem ó defile Dina ni. Bẹ́ẹ̀ after tó defile ẹ̀, even though ó jẹ́ nǹkan tó lòdì nílẹ̀ Israeli, ṣùgbọ́n Shekem sì wá bẹ̀, ó sì tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, ó sì túbá, ó wá bá àwọn fámìlì rẹ̀ pé kán dákun òun fẹ́ ni. Ó sọ̀rọ̀ gidi. Ẹ wo Amnon àti Tamar, ẹ wo bí Amnon bó ṣe bátà Tamar pẹ̀lú àwọn ọ̀rọ̀ búburú, àwọn ọ̀rọ̀ òdì. Tó bá jẹ́ ọkùnrin tó bá ń sọ̀rọ̀ burúkú sí obìnrin, story Amnon and Tamar ó wà ní 2 Samuel 13. Then ti Shekem and Dina ó wà ní Genesis 34. So wá lè ka àwọn story yẹn kí àlàyé tí mò ń ṣe kó lè yé wa. So as a man you must be friendly, you must be succulent, you must be approachable. Tó bá fẹ́ ní good sex life, tó fẹ́ kí ìyàwó rẹ̀ máa sáfókó rẹ̀, torí tí ìyàwó rẹ̀ bá ń sáfókó rẹ̀, ṣé rí gbogbo àwọn ọkùnrin tí ọmọ kóbìnrin náà kò easy fún ẹ̀ náà o. Ọkùnrin tó níyàwó nílé tó fẹ́ lọ toast obìnrin míì, ìrònú irọ́ wo lòun pa fún, owó tóun ó san fún, gbogbo àwọn nǹkan yẹn. Àfọkùnrin tó bá lówó, ìfọkùnrin tó bá lówó tó pọ̀ yanturu gan, obìnrin ò easy láti máa kóbìnrin. I'm telling you, frustration ló fa àwọn ọkùnrin míì tí wọ́n fi ń kóbìnrin. They were frustrated torí ìyàwó wọn ò fẹ́ràn okó wọn sì ní jẹ́wọ́ fún pé reason tí ìyàwó àwọn ò fi fẹ́ràn okó rẹ̀. But based on studies, women are emotional beings. Tóbìnrin bá wà emotionally battered kò lè like okó rẹ̀. Funny enough, ìmí inú yín okó rẹ̀ yóò tún wá tóbi, yóò tún wá já wọn tó jẹ́ pọ́wọ́ wọn ò lè kókó bí ìgbágún ọ̀pẹ ni. Báwo lobìnrin ṣe fẹ́, báwo lè affection yẹn ṣe fẹ́ wá? So ẹ jẹ́ á ṣe àtúnṣe gbogbo àwọn ọkùnrin tí wọn bá wà friendly bẹ́yẹn. The lack of orgasm, obìnrin tí ò dámira rí, ẹ ra àwọn obìnrin míì wọ́n ti bímọ 4-5 wọn dámira, wọn experience orgasm rí nínú ìrìn àjò ìgbésí ayé wọn. Tóbìnrin ò bá ti dámira, tóbìnrin ò bá ti ní orgasm kò lè like okó, torí kò lè mọ meaning tó ń ṣe é fún gan. That orgasm tí obìnrin tó bá orgasm tó bá dámira, ẹ lè ṣe máa fokóbè fún rẹ̀ ló ara ẹ̀ máa request okó, because that feeling ó máa fẹ́ máa ní experience ẹ̀. Ṣóyé wa, mi lè ka comment o, mò ń rí comment, mo dẹ̀ rí bẹ́ẹ̀ ṣe ń kí mi, bet mi ìfẹ́ wà distracted torí àwọn èèyàn wa kan ti sọ fún wa pé tá bá ṣe ń ka comment nígbà tá à ń bá lesson lọ ó máa ń fa distraction. So tá bá ti parí àwọn point wa a máa gba àwọn opinion wọlé. So tóbìnrin ò bá ti orgasm,
ẹ understand body anatomy obìnrin yín, ẹ mọ àwọn places tó ti fẹ́ kẹ́ ẹ touch òun so that a lè orgasm. Tẹ́ bá gbé obìnrin dé level tó orgasm tó dámira, kò sí bí ó ṣe ní máa desire láti wá láti rí yín, kò ní máa sá fún okó. Bí obìnrin tí ò experience orgasm, ẹ kàn fún lóyún kàn bímọ náà ni pain ní rí, kò rí pleasure tó máa overshadow pain yẹn. Torí tẹ́ bá wo pain of childbirth gan, ó lè mú kóbìnrin ó lóun ò ní bímọ mọ́. Àmọ́ bí pain of childbirth ti wà yẹn, before you know it, wọ́n tún ti lóyún lọ́mọ. Nítorí Ọlọ́run á fi ìgbàgbé sí. Then the pleasure, orgasm and all those things yẹn gan, ìmọ̀ ń mú kí ọkàn obìnrin ó tún fà lọ sí ọ̀dọ̀ ọkọ rẹ̀ ni. Bíbélì pé ó ní lọ́dọ̀ ọkọ rẹ̀ ni ìfẹ́ rí ó máa fà sí. Lọ́dọ̀ tó obìnrin tí ọkàn rẹ̀ ò bá fà sí ọ̀dọ̀ ọkọ ọkùnrin rẹ̀, kò rí pleasure kankan lára ọkùnrin yẹn ni sà. So lack of orgasm, tí obìnrin ò bá orgasm pẹ̀lú rẹ̀, kò lè like okó ẹ̀. Ẹni tó orgasm pẹ̀lú yẹn ló máa like okó ẹ̀. Ṣóyé wa. Then poverty ìmọ̀ mú kí obìnrin kó má like okó. That's why you have to strive to be somebody in life. Àtọkùnrin àtobìnrin, poverty ọ̀dà, ìmọ̀ pa okó ni. Ọkùnrin tí ò bá lówó lọ́wọ́, ìmọ̀ pa okó ni. Ọkùnrin tí ò bá lówó lọ́wọ́ kò lè mú kí ọkàn obìnrin ó fà wá sọ́dọ̀ rẹ̀. Ẹ má jà tanra wa. Money is not everything in life, but we need money. Obìnrin nílò owó. Obìnrin òbò tó bá ti ń dó, o gbúdọ̀ tọ́jú òbò yẹn. Àzọkùnrin ò lè tó ò bá tí ì máa dó obìnrin, ò tí ì lẹ́tọ̀ọ́ láti gbọ́ bùkátà yí ẹ̀. Bí àsopọ̀bìnrin ti wà nínú ilé rẹ̀ tí ń dóra yín, o gbúdọ̀ tọ́jú ẹ̀. O gbúdọ̀ tọ́jú obìnrin. So it's not all about ọmọ kóbìnrin jọ lọ wá iṣẹ́ ṣe. Gbogbo ọkùnrin tí okó rẹ̀ bá ti ń le, ọwọ́ rẹ̀ gbúdọ̀ máa le. Ó gbúdọ̀ máa ṣiṣẹ́ ni. Àwùlẹ̀ ń sọ ni owó wà nínú nǹkan tó ń gbé ìdílé ró. Owó wà nínú nǹkan tó ń mú lérò. Tó kó tó wọ́ ìlà fi ń sọ kó obìnrin. So poverty wà nínú nǹkan tí máa ń mú kí tó lè mú kí obìnrin kó máa sá fún okó, torí owó máa ń la òbó lẹ̀ ní sà. So kálukú lọ wáṣẹ́ ṣe àtọkùnrin àtobìnrin. Nígbà míì gan tí obìnrin náà bá poor, ó lè mú kọkùnrin máa sá fún un. Níwọ gan gẹ́gẹ́ bí obìnrin, ò níṣẹ́, ò ṣe nǹkan kan. Pátá o fẹ́ ra pátá, ọkọ ni ó fún ọ. O fẹ́ ra roll-on, ọkọ ni. O fẹ́ ra shaving stick, everything. You can't afford anything. O ti ẹ̀ lè dáná kalẹ̀ kó o sì kó o mọ́ gbowó lọ́rẹ̀, kó o ti ẹ̀ gbé jáde kó o sponsor outing yẹn as obìnrin. Ẹ mọ̀ àwọn ọkùnrin yẹn náà máa ń wo gbogbo àwọn nǹkan yẹn. So àtọkùnrin àtobìnrin, you must not allow poverty in your life. To some extent, try and be financially free. Kì í ṣe pé gbogbo èèyàn náà ni ó ra jet. Kì í ṣe gbogbo èèyàn ni ó mọ̀ fi Ghana must go gbó wálé lójoojúmọ́. That at least to be able to afford basic things. Poverty ó wà nù tí máa ń mú kí obìnrin sá fún okó. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní máa ń rí ibi tó tutù bá sí. Ìwọ tí o bá kúṣẹ̀, àfi tóbìnrin yẹn bá ní owó tó lè fi gbé ẹ. Bẹ́ẹ̀ obìnrin tó ṣe é pé òun náà ṣẹ̀ṣẹ̀ ń struggle with life ni, kò lè tún wá mọ́ wáṣẹ̀kúnṣẹ̀. So please, let us say no to poverty. Let us add to our hustle. Àwọn obìnrin míì tán bá sọ iye iṣẹ́ tán ń ṣe fún ẹ̀ ní belief with their level of education. They still do a lot of jobs. So poverty máa ń mú kí obìnrin sá fún okó. Tẹ́ bá ka àwọn ìwé Ifá tá máa ń kà láyé àtijọ́ tí wọ́n ní ẹnìkan lọ dífá ajé lọ́dọ̀ Ọ̀rúnmìlà. Ṣọ́lá ìtàn ni àbọ́lá pìtàn. Ọláṣàwánú orúkọ mo kàwé yẹn láyé àwọn ìwé ìrèké oníbùdó, ògbójú ọdẹnu gbórúmọlẹ̀, àwọn dí òfagúnwà yẹn tó máa ń kọ̀wé. Wọ́n wá ní ọkùnrin yẹn ó lọ rèé dífá ajé lọ́dọ̀ Ọ̀rúnmìlà. Ìgbà tí Ifá tó dì yẹn, ẹbọ ẹ wá fín, ẹbọ dà, ẹ mọ̀ báwọn babaláwo ṣe mọ́ ní ẹbọ fi ti fín, ẹbọ ti dà. So ẹbọ ti gbà, sorry. So wọ́n wá ní pé ní wọ́n wá ń jíṣẹ́ fún pé ẹbọ táwọn bá rú o, ó ti yọrí sí rere nǹkan kan, pé nísìn owó wà wá o, ajé ó wà wá, ọlá ó wà wá, obìnrin ó wà wá, gbogbo àwọn nǹkan yẹn. Ó túmọ̀ sí pé tí ọkùnrin bá sorí ire láyé, obìnrin wà nínú tí ó wà wá. Obìnrin ń bẹ lára ara o pé ọkùnrin sorí ire, in tí ó tẹ̀lé, tí ó follow ẹ̀. Goodness and mercy shall follow me yẹn, in tí ó follow ọkùnrin tó bá sorí ire, obìnrin ń bẹ ń bẹ. Obìnrin wà ń bẹ. Nítorí obìnrin bó o bá fẹ́ náwó gan, nature máa mú ẹ náwó. Ṣó ní ṣe nǹkan oṣù ni, ṣó ní ra páàdì, ṣó ní change pátá rẹ,
ṣó ní ṣèfù abíyá rẹ ṣó ní ráró lọ́n ṣó ní lo perfume ṣó ní look neat ṣó ní wọṣọ ni ṣó nature gan ó máa mú ẹ náwó àzọbìnrin you have to look neat so o lè máa fẹ́ obìnrin kí obìnrin yẹn kó má ní impact tó kó má ní impact tó mọ̀ ṣe inú ayé ẹ̀ òbò tó bá ti ń dó o gbúdọ̀ máa tọ́jú òbò yẹn o gbúdọ̀ máa kẹ́ òbò yẹn ni kì wá ṣe pé kẹ́ wá jókòó kóbìnrin náà mọ́ ṣiṣẹ́ o ṣùgbọ́n poverty ń bẹ nínú tí máa ń mú kóbìnrin sáfókó ọba ti lówó lọ obìnrin ò lè láìkí okó ẹ̀ mọ́ tán rẹ̀ gbogbo olówó gbà yàwó ẹ̀ lẹ́ olówó gbà àṣekínní kan lédè olówó gbà lójú ẹni yóò rí jọ kí ló fẹ́ rí jomi ojú ẹ lọ ńgbà tí wọ́n náà tọ́ ọ̀zọ́ ọ̀gọ́ tiraka gbogbo tí wọ́n ń ṣiṣẹ́ all this kìíní yìí tó iṣẹ́ lóògùn sẹ́ so please let us not allow poverty in our life níwọ̀n báwa náà bá ṣe at least let us be able to afford 3 square meal let us pray that God will bless us bẹ́ẹ̀ ni ìtọ́jú obìnrin ẹni tí ò bá ní ò lè ṣe ọlọ́run tó sì ní kọkùnrin kó tọ́jú ìyàwó ṣe everything only as Christ loved the church and gave himself for it so how does Christ love the church? He give himself. How do you give yourself to your woman? He said he nourish it, he cherish it through the washing of the water by the word. How do you nourish a woman? Ṣebí ntẹ́yàn bá ń jẹ ní ó nourish skin èèyàn nǹkan téèyàn ń wọ̀ ló máa mú káwọ̀ ó jáde ló máa mú kórí obìnrin yẹn gan wú kó lè wú dó obìnrin tínú ẹ̀ òdùn tẹ́bi ti ń pa láti jẹta tẹ́bi ń pa àwọn ọmọ ẹ̀ láti jẹta báwo ló kó ṣe fẹ́ wú dó ẹ má jà tanra wa. So poverty wà nù nǹkan tí máa ń mú kí obìnrin sá fún oko then over religiosity but not spirituality over religiosity èyí ti ọlọ́run lọ́mọ iye létí over religiosity ti dàrú ẹ̀sìn ni religion ni wọ́n bí wọ́n ṣe gbé kárí rẹ̀ wọn ò spiritual so ìwọ tó o bá lọ́kọ tó o bá ti dó ọkọ tó o fẹ́ you are not spiritual ṣóyé wa èèyàn tí bá ń gbóbò pamọ́ gan tó jóyàwó létí ń gbóbò pamọ́ fọ́kọ rẹ̀ àti rọrùn wọ rẹ̀ ọwọ́ ọlọ́run ló wà nítorí wípé ìnira ló ń fà fún ọkùnrin yẹn tí ọkùnrin yẹn bá bọ́ síta tó lọ ṣe morality láti ara rẹ̀ ló ti ṣe ní Luke 17:1 Jésù ń bá àwọn ẹ̀yìn sọ̀rọ̀ ó ní ìkọ̀ṣẹ́ ò lè ṣe kí ó má dé ṣùgbọ́n ègbé ni fún ẹni tí àti ara rẹ̀ kọ̀ṣẹ́ tó tí èèyàn bá wà nínú ìrìn àjò ayé tó jẹ́ yí pé ìwọ ló ń mú kọ̀ṣẹ́ ìwọ náà kò dáa bó ṣe ń ṣeun ó mú ẹni yẹn láti lọ mọ wà tí ò fẹ́ wù so over religiosity mọ́ mú kóbìnrin mi máa like oko because wọ́n ti fẹ̀sìn bò wọ́n lójú débi wípé wọ́n ti rí oko bí nǹkan ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bá pokó báyìí létí ẹlòmíì ó lè lẹ́ẹ̀ spiritual any of them sì ré you are not even holier than me that is what I know you understand me so as obìnrin o gbúdọ̀ lè pe okó létí ọkọ rẹ o gbúdọ̀ lè pe òbò létí ọkọ ẹ gbúdọ̀ lè máa pe okó àtòbò èmi ọmọ ń tẹ́ ẹ ti fẹ́ ra yín kò sí pé èèyàn ń darí èèyàn láàmú so over religiosity náà máa ń mú kí obìnrin sá fún okó then hold off from the man àwọn ọkùnrin míì máa ń rùn so pé àwọn ọkùnrin wọ́n máa ń fẹ́ wà rigid tẹ́ pé tẹ́ bá ní kó ṣe nǹkan ó lè lẹ́ẹ̀ fẹ́ máa control òun ni ọkùnrin míì abíyá rẹ̀ báyìí máa rùn gbogbo ara ẹ̀ máa rùn so mo ti sọ̀rọ̀ nípa àwọn ọkùnrin tán rùn yẹn náà so please try kẹ́ clean up tẹ́yìn náà bá dọ̀tí obìnrin ò ní like oko yín over responsibility náà mọ́ mú kóbìnrin sáfòkó àwọn obìnrin míì wà tẹ́ pé gbogbo bùkátà ayé inú ilé ìlọ́kọ wọn kó lé wọn lórí gbogbo bùkátà ilé àwọn ni wọ́n ń gbọ́ wọ́n ṣe ń yáwó gbọ́múlé láńtà náà yáwó ṣíìpù náà yáwó lápò gbogbo ẹ̀ ni wọ́n ń yá lọ́tún lọ́sì wọ́n máa ń rí àwọn obìnrin yẹn tí wọ́n ń sáré káàkiri yáwó wọ́n máa wò kí làwọn ọkọ wọn ń ṣe what is their husband doing bùkátà tí wọ́n fẹ́ fowó ìgbọ́ bùkátà nù ilé fámìlì tẹ́yìn méjèèjì jọ dákalẹ̀ ẹ̀lẹ̀ ó ní bùkátà rí ó ṣe wà lórí ẹni oró kan tí wàhálà bí responsibility bá ti pọ̀ jù fún obìnrin láyà obìnrin okó ò lè wùdó ò lè láìkí okó over responsibility then over familiarity and disrespect àrífín àwọn obìnrin míì ti rí ọkọ wọn fín àwọn obìnrin míì ò mọ̀ wípé tó o bá ti kọ oorun fún ọkọ rẹ ó ti rí fín àrífín so mo máa ń sọ fún àwọn young ladies pé say yes to a man that you can respect ọkùnrin tó o lè ṣàpọ́nlé rẹ̀
tó lè honor rẹ̀ ó ní kó jẹ́ bẹ́ẹ̀ ni fún kó sọ yẹ́sì fún nítorí wípé tí àrífín bá ti wọlé ò ní rí bí ọba mọ́ nínú ọkàn rẹ̀ ṣé odidi ọba àlùlé ló ń fẹ́ nǹkan kéèyàn wá sọ no fún ni yàtọ̀ fún pé bóyá nǹkan tí ó jẹ́ violation of human rights o bẹ̀tí respect bá wà kò sí bóbìnrin ó ṣe sọ pé no fún ọkọ rẹ̀ àwọn ọkùnrin míì wà tó yẹ pé wọ́n ṣe dáadáa nínú ilé àmọ́ ní àrífín ẹ mọ̀ too much over familiarity rírí fínífíní kéèyàn oríyàn fínífíní disrespect ṣóyé wa ìyẹn náà lè fa kí obìnrin ní òun ò like okó ẹ̀ òun ò because o ti ń look down ọkùnrin yẹn o ti ń fún ní low self esteem ṣóyé wa then distraction gbà míì ó máa ń mú kí obìnrin má fẹ́ràn okó pàápàá jùlọ àwọn tí wọ́n bá ń gbénu yàrá kan ọlọ́run ní jẹ́ ká ṣaláìní àwọn míì wà tẹ́ pé àtọmọ 4-5 pẹ̀lú ìyá àti bàbá yàrá kan ni wọ́n ń gbé nature ọkùnrin lè ní sex ní anywhere bẹ́ẹ̀ nature obìnrin tí distraction bá ti wà ọkàn rẹ̀ ò ní sí níbi okó yẹn ọkàn ẹ̀ máa wò pé ṣéyàn kan ń bọ̀ ni àbáwọn ọmọ òun ń bọ̀ àbáwọn ọmọ òun ti jí àbáwọn ọmọ òun ti gbọ́ even couple tán ń gbénu yàrá kan gan táwọn bá kíyèsára àwọn ọmọ wọn máa dóra wọn. tó distraction nǹkan tó sì lè fà ẹlòmíà ní a fẹ́ máa dóhùn nínú yàrá tí gbogbo àwọn neighbor tó máa gbọ́ tó máa pariwo even kó jẹ́ ìyàwó ilé tó ti fẹ́ gan o ò lè máa dó obìnrin kó máa dó ìyàwó ẹ̀ níbi táwọn èèyàn kò sí privacy no privacy a room tẹ wá wà yẹn tó wá gbìyànjú pé kẹ̀kàn tiẹ̀ bó tiẹ̀ jẹ́ room and parlour sódà wọn máa lè ní privacy so nígbà míì tó bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ní gbogbo ìgbà ara obìnrin yẹn ò ní sọ̀kalẹ̀ kò ní lè relax kò ní lè submit body ẹ̀ nítorí wípé ó wà distracted so distraction máa ń mú kí obìnrin má like okó inú máa bí ni ṣóyé wa. Then fear of pregnancy àwọn ìyàwó ilé mi máa ń bẹ̀rù pé káwọn mọ́ lọ lóyún because ẹlòmíì tó ti bí wọn 4-5 kalẹ̀ tọkọ ò fi bẹ́ẹ̀ ṣe bí ẹ ń fẹ́ wá responsible tó tún wá nígbà náà ṣe ni kó mọ̀ bọ̀ kò tún wá dóko tóyún bá tún dé ọmọ tún di 7 so ìyẹn lásán ìmọ̀ mú kóbìnrin sá fún okó so gbogbo àwọn nǹkan yẹn nìyẹn then lack of freedom on how to be touched àwọn ọkùnrin míì wọ́n kàn rí obìnrin bíi robot ni robot tó kàn ní ó yá ṣe báyìí tó dẹ̀ máa ṣe tí ò ní mind ẹ̀ òǹgàn ò ní tó fẹ́ òǹgàn ò ní nǹkan tó desire no a woman is not like that àwọn obìnrin míì wà tẹ́ pé the way you do to them you didn't give them freedom to even touch you yourself obìnrin míì wà tó ẹ pé kò ní freedom láti fi ọwọ́ tiẹ̀ kan ọkùnrin láti tiẹ̀ bá ara ọkùnrin yẹn ṣeré tọkùnrin ni kò ń ṣáà ti take ownership kò ń ti take charge ṣe mọ̀ pé àwọn ọkùnrin wọn máa ń fẹ́ wà in charge ni even when they want to do sex they still want to be in charge they are forgetting that the woman too is a human being that desire to be touched in some particular way therefore irú yẹn gan lásán ó lè mú kóbìnrin yẹn hate okó I'm telling you ẹ rí i pé point yìí ni mo fi sí almost the end ó wà lára àwọn point tí mo gádà ipe ń gbà míì táwọn bá tiẹ̀ ní pé àwọn fẹ́ ṣe anything báyìí the man always want to take charge he doesn't even know bóyá bí tó fọwọ́ kàn yẹn gan dùn òun bóyá bẹ́ẹ̀ ń rò òun bóyá òun ò fẹ́ kó fọwọ́ kàn bẹ́ẹ̀ yẹn